Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Orun Sisi Ori irin ni èyí. Orun Sisi ti ojoojúmọ́ tí olùdarí ìjọ ìràpadà olùṣọ́ àgùntàn EA Adeboye kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 27 oṣù kejì ọdún 2024 ọdún 2024. Àkọlé Orun Sisi ti òní ni a pè é láti ní ìwọ̀ntúnwọ̀nsì. Àkọ́sórí wa ta rí nínú ìwé Kọ́ríńtì kínní orí 9 ẹsẹ̀ 25 tí ó kà báyìí wípé àti olúkúlùkù ẹni tí jìjàdù àti borí a máa ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo. Ǹjẹ́ wọ́n ń ṣe láti gba adé ìdíbàjẹ́, ṣùgbọ́n àwa èyí tí kì í díbàjẹ́. Láti mú ìpè rẹ sọ rẹ ṣẹ, o gbọ́dọ̀ máa ṣe àkóso gbogbo ara rẹ ní kíkún kí o sì má gba ẹ̀ṣẹ̀ láàyè nínú ayé rẹ rárá. Gálátíà orí 5 ẹsẹ̀ 17 sọ pé ara àti ẹ̀mí ń ṣe lòdì sí ara wọn ní gbogbo ìgbà. O gbọ́dọ̀ lè fi ara rẹ sábẹ́ ìtẹríba kí ó má bàa kó ọ sínú wàhálà. Nígbà tí Ọlọ́run bá pè ọ fún iṣẹ́ kan, yóò tì ọ́ lẹ́yìn ní gbogbo ọ̀nà kí o lè ṣe àṣeyọrí ládùúrú àwọn ogun tó ń gbìyànjú láti dá ọ dúró. Ẹ̀wẹ̀, Róòmù orí 8 ẹsẹ̀ 21 wípé bí Ọlọ́run bá wà fún ọ, ta ni yóò kọ ojú ìjà sí ọ? Ìdáhùn ni ìwọ. Tí Ọlọ́run bá wà fún ọ, síbẹ̀ o kò lè ṣe àkóso ara rẹ kí o má bàa ṣiṣẹ́ lòdì sí ọ. Á jẹ́ pé o lè máa mú ìpè rẹ ṣẹ. Kì í ṣe kí o sá fún ẹ̀ṣẹ̀ nìkan, o tún gbọ́dọ̀ ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì. O kò lè sùn bí ó ṣe wù ọ́, jẹun bí o ṣe fẹ́, tàbí máa súnmọ́ ọkọ tàbí aya rẹ bí o ṣe fẹ́. Pọ́ọ̀lù àpọ́stólì sọ nínú Kọ́ríńtì kínní orí 6 ẹsẹ̀ 12 pé ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. O gbọ́dọ̀ wà ní àkóso débi pé a kò ní lè mú ọ wá sábẹ́ agbára àwọn nǹkan tó yẹ pàápàá. Ní Kọ́ríńtì kínní orí 9 ẹsẹ̀ 24 títí dé 27, Pọ́ọ̀lù àpọ́stólì sọ, mo sì mú ara mi wá sábẹ́ ìtẹríba. Ìyẹn ni àpọ́stólì oore ọ̀fẹ́ kan náà tí àwọn kan máa ń sọ pé ó ti yanjú ohun gbogbo, àti pé kò sí bí a ṣe dẹ́ṣẹ̀ tó, kò sí nǹkan kan. Pọ́ọ̀lù sọ pé òun pọ́n ara òun lójú, ó sì mú sábẹ́ ìtẹríba. Ní ọ̀nà mìíràn, màá sọ fún ikùn mi ìgbà tí ó máa tó jẹun àti ojú mi ìgbà tí ó máa tó sùn. Àwọn ènìyàn ti bi mí bí mo ṣe máa ń gbààwẹ̀ fún 40 ọ̀sán àti òru. Olùṣọ́ àgùntàn Adeboye ni wọ́n ń sọ̀rọ̀ níbí. Màá sì sọ pé ó rọrùn. Òru tó wà kí n tó bẹ̀rẹ̀, màá lọ sí kàlẹ́ndà, ka 40 ọjọ́, màá sì sàmì sí ìgbà tí àwẹ̀ náà yóò parí. Nígbà náà màá sọ fún ikùn mi ọjọ́ tí wàá tó jẹun nìyẹn. Inú mi yóò kùn nítorí kò fẹ́ràn irú ìṣẹ̀lẹ̀ yẹn. Nígbà tí o bá wa ọkọ̀ kọjá lórí títì, gbogbo ilé oúnjẹ
tó wà lójú ọ̀nà yóò máa dàbí ẹni pé ó ń pè ọ́. Ìwọ yóò gbóòórùn oúnjẹ ilé mìíràn láti bí ìlàrin kìlómítà sí ibi tí o wà. Kò kàn mí, màá gbójú kúrò ní ohun gbogbo tí èṣù ń gbìyànjú láti ṣe. Lẹ́yìn bí ọjọ́ 3 sí 4, nígbà tí ikùn mi bá rí pé mi ò bìkítà, yóò dákẹ́. Ẹni tó ń jìjàdù àti borí nílò ìwọ̀ntún-ìwọ̀nsì nínú ohun gbogbo. Kókó ọ̀rọ̀ tí o bá fẹ́ mú ìpè Ọlọ́run ṣẹ lórí ayé rẹ gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù, o gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tàbí obìnrin tó ní ìkóra ẹni ní ìjánu tó lágbára. Ka Kọ́ríńtì kínní orí 9 ẹsẹ̀ 24 títí dé 27. Bíbélì ní ọdún kan. Deuteronomy orí 20 títí dé orí 22. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Sísí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Sísí yìí lórí ayélujára, yálà WhatsApp ni tàbí Telegram, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Sísí sí 08025426426 kí ẹnìkan kó ké hallelujah.